ẹ wò ó ayé ńlẹ̀ ń wò yìí o àwọn ọmọkùnrin mẹ́rin tẹ̀ ń wò níkàlẹ̀ yìí èèyàn ni wọ́n pa ọmọdébìnrin kan tá à ń pè ní Sõfiat ọmọdébìnrin yìí kò ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ ìyẹn 16 years orí rẹ̀ lẹ́ ń wò ní ìkòkò tí wọ́n ti gún yìí o àwọn ọmọdékùnrin yìí wọn ò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ ọmọ ọdún méjìdínlógún ọmọ ọdún mọ́kàndínlógún ọmọ kéékèèké ni wọ́n o ọ̀bẹ tí wọ́n fi pa Sõfiat lẹ̀ wò lọ́wọ́ wọn yìí oògùn owó ni wọ́n fẹ́ ṣe ìkòkò tí wọ́n fi gún orí Sõfiat lẹ̀ wò yìí kí làwọn ọmọ wọ̀nyí fẹ́ fowó ṣe nínú ayé níbo láyé ń lọ níbo láyé ọ̀hún dé dúró irú ìrìwò ni Sõfiat tó fi kàgbákò àwọn ọmọ yìí ìkan nínú àwọn ọmọ yìí ń fẹ́ Sõfiat ń bá Sõfiat jáde ó tan Sõfiat wọnú ilé rẹ̀ wọ́n sì gé ọrùn Sõfiat wọ́n pa Sõfiat kábíyèsí Elédùmarè ìkúnlẹ̀ abiyamọ o ìkòkò tí wọ́n fi jó orí Sõfiat nù o òun lẹ̀ ń wò wájú wọn ọ̀gá ọlọ́pàá ó fẹ́ béèrè àlàyé lọ́wọ́ wọn báwo ni wọ́n ṣe pa Sõfiat ẹ̀jẹ̀ á tẹ́tí ká gbọ́ bí wọ́n ṣe pa Sõfiat o ojú ayé rèé o. kí lorúkọ ẹ. Waris Ọládẹ́yìndé. kí ló tẹ fi ní irú èrò báyìí lọ́kàn. Sàmì ọmọ kankan pa ọ̀rọ̀ yìí o. kí ló tó sọ pé ò mọ̀ ń pa ẹ̀. Mi mọ̀ torí alẹ́ ìjọ Friday yẹn mo tẹ̀ mọ̀ torí èmi lọ tọ́lẹ̀ tí mo ṣe jẹun tán báyìí mo lọ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìgbà tí ó kò yà mo kí yàrá rí pé inú yẹn ó ń kan mí mo dẹ̀ lọ tọ́lẹ̀tì ní ibi torí erékìtì ni a máa ń tọ́lẹ̀tì sítáàtì tọ́lẹ̀tì a máa sọ sí ìsàlẹ̀ náà tí mo ṣe tọ́lẹ̀tì tán báyìí mo dẹ̀ ń bọ̀ báyìí lọ́sẹ̀ mo kàn rí tí ọmú ìyẹn Mr. Kim tó wà níbí báyìí tó ń mu bọ̀ ni mo bá wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o gbàtọ̀ dé ọ̀pá ìwé gàfárì tó ṣe mú eléyìí ìgbà tó bọ́ta nìyẹn èmi ò jẹ́ mọ kọ́kọ́ ń pa ẹ̀ àṣẹ pé ó ti sọ fún mi eléyìí pé nǹkan báyìí làwọn fẹ́ jó tẹ́lẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ tí ó ṣe. ẹni èmi àti àwọn ọmọ kókó ń pa ẹ̀ ṣùgbọ́n gbàtọ̀ sọ́nù kan fẹ́ ṣe òun mọ́ níbi ò lè ṣe òun so bó ṣe mú mi ní pé tó ṣe mú eléyìí nìyẹn èmi tí mo lọ tọ́lẹ̀tì náà tí ó ṣe mú èmi náà nìyẹn ọba ní pé kọ́ mú mi nìṣó ìgbà tó mú mi dé òkè àrẹ́gbà níbi tó pààyàn sí DPO yẹn wá ní pé kó fi mí lẹ̀ pé nípa tí mo ṣàlàyé fún wọn tán DPO yẹn wá ní kó fi mí lẹ̀ pé kémi máa lọ. tó sọ ni pé o mọ̀ ń pa nǹkan tó ń ṣe. ṣé bá mi mọ̀ ń pa ẹ̀ tó bá fún mi ní omi àgbẹ̀. ọ̀rẹ́ ni wọ́n nà. ọ̀rẹ́ ìjọ làwọn ará àwọn eléyìí mi ẹ̀ṣọ́ rẹ̀ eléyìí ní ìkọ́ tó bá ti bọ́ láti lè kéwú àtòrí àwọn eléyìí Gavari Mr. Kim àti ìkan ọ̀rẹ́ wọn Ahmed òun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti ń bọ̀ láti lè kéwú wọ́n máa ń ya ọ̀dọ̀ wa wọ́n máa ń ṣeré wọ́n máa lọ ibi tí mo ti bá mọ̀ yẹn Mr. Kim yẹn nìyẹn ṣùgbọ́n eléyìí mi ò rírí láyé mi. ọmọ lékè kan náà nìkan náà. èmi ò lọ léèké ibi ẹnu ọkọ̀ṣẹ́ ni mo wà so ọ máa ń gba àfáàfù mi pé kí èmi náà máa kéwú bẹ́ẹ̀. òun kọ́ àfáà. bẹ́ẹ̀ ni. o ò dẹ̀ rírú nǹkan tán ṣe yóò. mi rírí bọ̀ tó bá fún mi ní kí wọ́n pè kí n fi búra ń pé nǹkan báyìí máa ṣe ẹni tó ṣe báyìí tí bá wà ń bẹ̀ ọ́ máa ṣe tó bá lẹ̀ nǹkan tó bá ń wọ̀n bí wà kí n ṣe máa ṣe torí mi nǹkan tẹ̀mí bá mú nǹkan báwo ni gbogbo ọ̀rọ̀ yìí ṣe tẹ̀lé. ní alẹ́ ọjọ́ fún ẹ̀dọ́kọ̀ dọ̀dọ̀ mi ó lóun fẹ́ jo iṣẹ́ wọ́n á bẹ́ẹ̀ pé kí ni ó lóun fẹ́ jo orí ẹ̀ mọ́ lè sọ pé kò sáyè wípé mi ò lè ṣeun àṣepẹ́ wọn ti rán ẹ̀kọ́ náà àbúrò mi ní kí pé kọ́ lọ ra igi wá èmi gba tí mo dẹ̀ sọ̀rọ̀ pé mi ò lè ṣe mo dẹ̀ wọlé lọ́tọ̀dọ̀ mi lọ sùn. àwọn àbúrò mi gan mọ̀pọ̀ fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ wọn kọ́ dé lálẹ́ ọkọ̀ sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí. àwọn òbí yóò bá yín gbé ni. àwọn ti lọlé tiwọn àwọn máa ń sún ọ́fíìsì tiwa ni. ẹ̀ ń sún ọ́fíìsì wo kílẹ̀ ń ṣe lọ́fíìsì. ilé kéwù ni wípé kan ara ọ̀dọ̀ dáàdì mi ni mo gbé ṣíṣe òun dáàdì ẹ̀ ń ṣe. àfáà ni wọ́n. àfáà ni wọ́n àwọn náà dẹ̀ máa ń dáyàn lọ. wọ́n máa dáhùn bí ẹni tó bá ní stroke kó gbé wọn wá ká tọ́jú ẹ̀ ọ̀n lọ. irú eléyìí ò tí ì. mi rí first time tí wọn kódà mi mọ̀ pọ̀ fẹ́ wọ́n kọ́ yà dọ̀dọ̀ mi pé àwọn ọmọdé sọ pé kó sáyé wọn
èmi dé wọlé náà tọ́de mọ́ lọ sùn so ìgbà tó wá mú ọtán tó ti lọ mi mọ́ tó ti pa èèyàn ṣẹ́rẹ́ mistake eléyìí mi rí ọgàn ọ̀dẹ̀ mọ̀ mi rí eléyìí lásán ilé kí ó láti jọ mọ́ra gbogbo ìgbà tó ń sún tó ń ṣe mi mọ̀ èmi ti sùn tọ́dọ̀ mi èmi ti sùn tọ́dọ̀ mi mo lè sọ pé kò sáyé a ní kò sáyé kò ìṣẹ́ kọ̀ọ̀kan ládùúgbò wa tí mo lè àdúgbò ti dá mi ìgbà tó wá mú wa sọ́dọ̀ wa so ó kọ́ mi tẹ́lẹ̀ wá dá ọkọ̀ òun lẹ́ẹ̀kọ́ fi mẹ́mi dẹ̀ ti sùn tọ́dọ̀ mi mo tí ní mi mo dẹ̀ ti lọ sùn tọ́dọ̀ wọn lè fún wa tó yíwọ̀n sọ kọ́kọ́ fún wa. ọmọ àwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ti máa ń gbé nǹkan wá láti wá. àga first time tó máa ṣe nǹkan lọ́dọ̀ wa ni kò dé sọ fún mi pé wọn kódà gómìn mọ̀ pọ̀ páyàn gan ni. ọkọ̀ náà fẹ́ gbé wa mi mọ̀ bí àtútù bí agbègbè torí kò sí. àga mi rírí àní first time kódà gómìn mi kò mi mọ àní ọkọ̀ sọ pé àwọn gbé nǹkan báyìí lọ́dọ̀ wọn ọjọ́ kò rí lọ́dọ̀ wa. àwọn kan máa ń jó nǹkan lọ́dọ̀ yìí. ara o kì í ṣiṣẹ́ pé ká kọ gbẹ́ni tó bá ní stroke jíjẹ́ tó bá ní stroke ká tọ́jú wọn àdínkù àwọn àṣàṣà ká ń tà mú tá a máa ṣe ní àmọ́ kọ́kọ́ pa ẹ̀ tí mú wọn nìyẹn àwọn sọ wípé àwọn fẹ́ pààyàn bẹ́ẹ̀ wọn pààyàn. Balógun Mr. Kim. orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Balógun Mr. Kim Balógun Mr. Kim. ọmọ ọdún mélòó ni. mo ṣe máa pé 20 ní September 90 years mi báyìí. ọmọ bo ni ẹ. ọmọ Abẹ́òkúta. apagbola Abẹ́òkúta. Abẹ́òkúta ní. ọmọ bo ni mọ́mí ẹ. mi mọ mẹ́mi ṣá. dáàdi ẹ ń kọ́. dáàdi mi Abẹ́òkúta ní dáàdi mi. sáàdì ìbúra dáàdi Abẹ́òkúta. sáà ìgbé family house ní lábẹ́òkúta. family house Ifọ̀ ní family house wa àmọ́ Abẹ́òkúta ní dáàdi mi gbé. Abẹ́òkúta ní apagbola ń gbé lábẹ́òkúta. Gbódòlúdé ní dáàdi mi gbé Gbódòlúdé. kí ló wù ẹ lọ ṣe lókè Àrẹ̀gbá. nǹkan tí mo lọ ṣe lókè Àrẹ̀gbá ni pé mo máa ń lọ ibẹ̀ kọ́ lé mi gbé ọ̀rẹ́ mi Sọ́lù ni òun gbé bẹ̀ òun ló gbalé síbẹ̀. Sọ́lù Àrẹ̀gbá ni òun gbé àbí. bẹ́ẹ̀ni sá òun ló wá bá. bẹ́ẹ̀ni. ok kí ló wá ṣẹlẹ̀. bá bóyá ìṣẹ̀lẹ̀ lé Sõfiat èmi fẹ́ mọ ọkọ tó ń jẹ́ Sõfiat láti last year èmi àti àwa fẹ́ra mọ́. ìyá ọmọ olóògbé yìí. mo wá a wá lọ ibì kan jọ kan a máa ń pàdé níbi bí a bá pé tá a bá lọ òde àwọn òde ṣáà lọ pátí ó wá sọ mo wá. sáwọn parent ẹ mọ̀ ẹ. àwọn parent Sõfiat àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ mi. àwọn ẹ̀gbọ́n mọ̀ ẹ ò mọ̀ ẹ. mọ̀ mi ò kò mọ̀ mi àmọ́ ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ẹ̀gbọ́n ẹ̀ dáadáa. mo wá ó wá sọ fún mi pé èmi ṣáà sọ fún pé mo ń dé tọmọ kan wá ń jẹ́ Sõfiat ní pé ọmọ yẹn náà mo máa àjọmọ ilé nígbà tá a pàdé ìjọ sọ fún ọ̀rẹ́ àmọ́ nígbà tá a pàdé ilé mi dé tẹmọ wọ́n wá sọ fún mi pé ṣé kí òun náà lè gba nọ́mbà yẹn pé kóun náà lè máa wọn ni ó fẹ́ gba nọ́mbà yẹn kí ló fẹ́ fi ṣe máa ń pè àṣọ ọ̀rẹ́ mi ṣá fún nọ́mbà mi mo fún nọ́mbà ọmọ Sõfiat yẹn. owó ní kò náà máa fẹ́ ẹ. ó wá ní ó ṣàlùkò kó fẹ́ máa fẹ́ ó fẹ́ máa fẹ́. ìwọ náà fọwọ́ sí àbí kó máa fẹ́. mo fọwọ́ sí. ó wá pè Sõfiat ní àárọ̀ ó pè Sõfiat kò pè Sõfiat níṣojú mi ṣá nígbà tó dalẹ́ ló bá pè mí pé ọmọ Sõfiat tó mo fún nọ́mbà yẹn ní pé ó ti wà lọ́dọ̀ wọn lálẹ́ bí a last year àbí nípò ọ̀dọ̀ wọn gan ló wà lálẹ́ báyìí mọ́ ọmọ tó sáré gba nọ́mbà lára mo sọ pé òkè ṣá ó wá ọjà pọ́jọ ní sex àbí a wá pàdé bí after 2 weeks a tún pàdé bí òde náà láti máa pàdé àmọ́ àríwí kan náà ó wá sọ fún mi pé kódà ọmọ yẹn gan ó tún wá ọ̀dọ̀ wọn lálẹ́ àná ní pé tóun bá tiẹ̀ fẹ́ lù. gbàgbé gbogbo yẹn kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọgàn a ti plan láti bí 2 weeks gbogbo àjọ plan gbogbo nǹkan tá a fẹ́ lù a plan apá afẹ́ pàǹpà ọfẹ́ lù. bọ́lẹ̀ tí lóògùn owó yẹn lálọ́ pọ̀ yẹn. èmi screenshot ẹ̀ lórí Facebook ni ọmọ àṣírí platform yẹn ọtí béèrè ní àṣírí àwọn oògùn oṣólẹ̀ tó dájú lọ́kọ síbẹ̀ àṣírí àwọn. báwo ló ṣe rí. èmi orí wọn ọmọ ń sẹ́ndẹ̀ wọn kíní sórí mi mẹ́ tó ní group yẹn mi mẹ́ tó dálẹ̀ orí Facebook àmọ́ nọ́mbà wọn máa ń bẹ London ìṣá. ẹ wá pè Sõfiat. àwa pè òun ló pè èmi tèmi ti pè Sõfiat bí last year mi à pè àmọ́ òun ló pè báyìí ó ṣá pè pé kó wá bóun lé ṣá bóyá wá bá ń lé èmi máa ń wà lọ́dọ̀ Friday Saturday ó wá bá ń lé ní last week Friday àtijọ́ plan àtijọ́ lóyà òun ló fẹ́ lu àmọ́ èmi bá dáwó náà ṣá àti ra àwọn nǹkan tó kù kí làwọn nǹkan tẹ́ rà. bí ẹyin àbí ẹyin àwọn ìwé ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta àti àwọn ewé ṣẹ̀fúnṣẹ̀ fún àti atare kan ṣá àtọ̀wọ̀n kan. gbà tó wá dé kọ́. nígbà tó wá dé èmi wà ń ta mo wá rò pé àsín pé òun ló dé tẹ̀ pé kó sì àwọn méjèèjì sì jọ wà nílé ṣá nígbà tó àwọn méjèèjì jọ wà nílé ó jà
àwọn méjì ó yà pé wọ́n tún ní sex gan lálẹ́jọ́ yẹn bọ́ ìgbà tó ní sex tán ó wá bá mi ta ó ní báwo ni ṣé mi ti jaya ṣá ìgbé máa sọ fẹ́ràn àti yọ àti pẹ́ kí n tó mọ̀ ṣé mi jaya èmi àyà mi nǹkan tí mi ṣe àyà mi jẹ́ṣá ó ṣàṣọ pé ó wọlé padà ó ń retí pé kí n wọlé kí wá bóun pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn pé ká sáré ṣe kọ́ta fẹ́ ṣe àmọ́ girigiri bá mi ṣá ó ṣàtàn ó ṣà ní kí n ṣe pé kí n má jaya mo ṣá wọlé bá tó wọlé òun ti sọ pé ọwọ́ ló máa dì mú pé kò ń fẹ́ òun lè dọ̀bẹ́ mú pé torí pé òun máa ti mọ̀ pé boyfriend ni pé kò lè pọ̀ sí fún òun ló nà bẹ́ ọ̀dọ̀ ẹ̀ náà ni ògbẹ́ ọ̀rọ̀ àdá yìí kọ́ ọ̀dọ̀ ẹ̀ náà ló wà. ẹ ti kó yẹn sílẹ̀ rẹ̀ dé. ìyẹn ti wà nílẹ̀ ilé tiẹ̀ ni bí ó ṣe òun ti bí ó dọ̀bẹ́ wọn kúnlẹ̀ sí lórí pé mo mọ́lẹ̀ wá dọ̀wẹ́ mu ó dọ̀wẹ́ mu àtijọ́ sọ pé báyìí máa ṣí náà nìyẹn ó jẹ́ ìdíwé mi mọ́ bẹ́ẹ̀ dání mi. ṣe kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀ ta ló kọ́ pa báyìí ṣe kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀. báyìí kọ́ pa ó di ojú ẹ̀ mú èmi kọ́ gbé ọbẹ̀ ẹ̀ mi dàgọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tí mi ṣe. ṣé ẹ ti kọ́kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀. agé lọ́wọ́ kan náà ni. ẹ gé lọ́wọ́ kan láì ṣe pa kò sí báyìí pa. àdá yẹn lè fi gé orí ẹ̀ bọ́lẹ̀. bóyá wá ń ṣe kíní àmọ́ nǹkan tí mi ti gé ara mi tó ń gbé ká tẹ̀ filẹ̀ gbé ó ti àmọ́ wá ń gbé jẹ́ ẹ́ ti sùn ṣá bóyá inú ìjà rẹ̀ jẹ́ bóyá sáré ó pe kí ni ká ṣe báyìí ọmọ ẹ̀jẹ̀ ti ń parí díẹ̀ bóyá sáré yí lórí tó kó fi ṣẹ́ díẹ̀ tó fi ṣẹ́ èmi kọ́ ara gé tán. òkùtì ààrẹ báwo ló ṣe gbàtẹ́gẹ́. àwọn oúnjẹ àpò ń sọ pé. ó já kóró gan ó jà gan ó ń jà yẹn báwo ló ṣe feel. mo fi ń gbé mi bá tí mo kí tẹ ti má dáwọ́lé ara kí ara tẹ ti wá filẹ̀. nígbà tí wàá gé orí ẹ̀ ńkọ́. nígbà tá a gé orí ẹ̀ ìyẹlẹ àdúgbò wọn ni gbogbo bẹ̀rẹ̀ ṣá ohun ti yẹ mọ bí tóun ti máa ra pẹ́ ó ti yá pẹ́lẹ́ láti ìrọ̀lẹ́ ó ti yá ogbẹ́lẹ́ ó ti ṣe ogbẹ́lẹ́ báyìí ṣe tán ó jẹ́ òun sọ pé òun ti ní sẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ ní pé òun lè fọ́ ọkàn kankan òun máa bá ṣẹ́ jẹ́ gbé tóun bá fọ́ ọkàn wá ní kí bóun kó kí mo bá kó gbẹ̀ sínú àpẹ kódà mi ìrántí àwọn kankan mo ló rán mi létí pé nǹkan báyìí ló kàn mo ṣáà ṣe ìzá bá dàjẹ́ ṣe tán àwọn eléyìí tí tán lè fi wà ń bẹ̀ tẹ́kọ̀ kò yẹ kó kàn ẹ́ lé a máa ń ṣe lọ àwọn eléyìí ò mọ̀ kankan pa ẹ̀ kò yẹ kó kàn ẹ́ lé àmọ́ nígbà tí ẹjọ́ sùn jọ yẹn ni. àjọ sùn. báwo lọ sí dọ́dọ̀ yín. ilé àwọn eléyìí jíǹsì bíbá ilé àwọn eléyìí jíǹsì ilé àwọn eléyìí díẹ̀. báwo lọ sí bá yín bẹ̀. ṣé àwọn eléyìí alọ́bọ̀n wọn lè lé ni. báyìí lọ bá wọn lè lé a máa ń ṣeré lọ sọ́dọ̀ èmi máa ń ṣeré lọ sọ́dọ̀ àdúgbò ilé tẹ̀lẹ̀ yìí tó yé máa tilẹ̀ àjọ sílé kéré àti pàdé wọn máa ń dáná wọn máa ń lo àrò àmọ́ kò sáàrò tá a fẹ́ lò ní ọ̀dọ̀ wa. ọ̀dọ̀ wọn lẹ́tí lọ kó àrò. ara ọ̀dọ̀ wọn láti àrò wọn lálọ́ lò ní ọ̀dọ̀ wọn lọ ní ọ̀dọ̀ wọn kò jìn síbẹ̀ ibi ikú gbà yẹn náà ni kò jìn síbi bẹ́ẹ̀ dà àwa ìgbà tí mo wá gbé débẹ̀ àjọ gbé débẹ̀ náà ni. ṣé ẹ ti máa ń ṣe orúkọ báyìí tẹ́lẹ̀. àṣírí. kí ló fún yín ní ìgboyà láti ṣe. ìgboyà nígboyà náà láti ṣe tẹ́lẹ̀ àmọ́ akọ̀wé pé bá aṣááṣá nísòro ogun tẹ́ ka lórí Facebook yẹn ẹ bá jó tán bóun lówó ṣe wá dé. ó máa tó bá ti jó tán bẹ́ẹ̀ òun máa bẹ̀rẹ̀ sí ní máa lò ní. báwo ló ṣe máa lò. ó máa lò láàárọ̀. kí ló fi máa lò. èmi òun náà lò. kí ló fi máa lò. wọ́n máa fi mí kìlò. a máa fi bẹ́ẹ̀ máa. mí kìlò máa fi lò. má jẹ́ kó dùn mí sọ̀lì òdìn. má jẹ́ kó dùn mí sọ̀lì òdìn. kí ló fún ẹ ní ìgboyà láti ṣe. mi ní ìgboyà láti ṣe sà. ní last year Mustekim ó sọ fún mi pé òun náà mọ̀kàn tóun ò fẹ́ bọ̀ òun ò fẹ́ mọ́ pé àwọn pé olóṣì ọmọ kan ni ó wá fún mi nọ́mbà ẹ̀ nígbà tó mo wá pe ọmọ yẹn lójú ẹ̀ ń bẹ̀ mo pè é ní àtọ́ mẹ́ta àjọ sọ̀rọ̀ bá ti máa tọ́ mẹ́jọ sọ̀rọ̀ tán lálẹ́ ọjọ́ yẹn ọmọ yẹn wá sọ́dọ̀ mi wá sọ fún Mustekim ọmọ yẹn wà ní ọ̀dọ̀ mi o pé ó tiẹ̀ bá mi ṣe é dáadáa o pé mo tiẹ̀ láìkẹ́ o Mustekim second day ọjọ́ kejì ọjọ́ yẹn gangan èmi àti Mustekim náà tún jọ jáde èmi àti ẹjọ jáde pé pé mo wá sọ ó wá ní ọmọ yẹn á fà lórí ẹ mo ní àwọn ó wá sọ́dọ̀ mi lánàá bọ̀ kò èmi àti ẹ̀ṣẹ́ àjọṣe pé mo láìkẹ́ ó wá ní ó dàbọ̀ ọmọ yẹn olóṣì ọmọ kan ni pé òun tiẹ̀ ní nǹkan kan lórí fóònù òun screenshot ẹ̀ ní Facebook pé oṣoolẹ̀ lọ́kọ̀ sí i pé ká lò pé mo ní ká lò oṣoolẹ̀ ká lò kí ni ó dára sọ ó ṣà máa ń dá mi láàmú torí ọ̀rọ̀ yẹn ó máa ń wá sílé mi kò kí n máa wá sílé mi tẹ́lẹ̀ ó wá sílé mi ó máa wá sílé mi ní Friday Saturday pé kí n pe ọmọ yẹn kó wá kí n pe kó wá kẹ̀ Friday Saturday yẹn dẹ̀kẹ̀ ní Sõfiat náà máa ń ráyè láti wá sọ́dọ̀ mi tí n bá ti sọ fún Sõfiat pé mo wà lé tó bá ó kọ́ lè pè pé òun ti ṣe tán òun ti ń bọ̀ máa sọ pé mi ì sí lé mọ́ pé kó má wá torí Mustekim ó kọ̀ di Friday tó lọ yìí ọmọ yẹn ṣáà fọ́ọ̀sì ayẹ̀ pé òun máa wá sọ́dọ̀ mi ṣá
Mustekim wa ní à kíní kan kó tó táìmù yẹn Mustekim ti sọ fún mi pé kára gbogbo wọn tá máa lò lẹ̀ má sọ gbà kára gbogbo wọn tá máa lò lẹ́kẹ̀ ó ṣáà owó tó bá wá sọ́dọ̀ mi tó bá ní kó lọ sukú wá sọ́dọ̀ mi owó tó bá fún lé bóyá èmi lé ní 200 naira lé lọ a ní kí n fi kún ni ló máa fi wà sùlẹ̀ ha èmi nìkan mò ń dágbé ọ̀dọ̀ mi sùlẹ̀ Abíọ́lá ní Abíọ́lá rẹ̀ kúgbà náà ìtòsí ibẹ̀ náà ni òbí tèmi wà bẹ́ẹ̀ni mo dágbé ni rárá èmi nìkan àárín kúgbà ń bẹ náà ni bẹ́ẹ̀ni nígbà tí mo fún ọmọ kan lóyún ni mo fi kò lé wọ́n ṣe lé kúrò lé ọ̀lẹ́ mi kò bẹ́ẹ̀ni Mustekim wa nígbà tí ọmọ yẹn wá dé sọ́dọ̀ mi Mustekim ò sínú ilé Mustekim sọ fún mi pé tọmọ yẹn bá ti dé kí n jẹ́ kóun mọ̀ èmi àtọmọ yẹn ti jọ wà nínú ilé a sì lò bẹ́ẹ̀ bí 30 minutes nínú ilé mo ṣá ọmọ yẹn ṣá ó notice pé Mustekim wà lọ́dọ̀ mi tó rí báàgì ẹ̀ ó ní à ṣé Mustekim wà báyìí ni sọ fún pé Mustekim ó wà láàránd bùbọ́ wa sọ pé ó wá sọ fún mi pé pé kò ṣáà problem pé ṣèbí boyfriend òun tẹ́lẹ̀ ni wọ́n á ní okay no problem Mustekim mo á lọ pé Mustekim ta pé Sõfiat ní òun fẹ́ rí ẹ pé ó ti dé o bí Mustekim ṣe wọlé ọṣà àjọ ṣeré wọn àti Sõfiat àjọ ṣeré ó bọ́ ta padà Mustekim wá pè mí bọ́sítà pé sọ́lé ó ti yá pé ká ní ọ̀dà bí abi after 9. nǹkan tó ń sọ oníní wọlé kọlù tẹ̀lé èmi mo lọ pè ní ìta pé Sõfiat ti wà nínú ilé èmi ni mo lọ pé Mustekim ta pé Sõfiat ti wà nínú ilé àwọn ọmọ ìjọ ṣeré èmi ṣáà fi wọ́n lẹ́sìn nínú ilé Mustekim wá bá mi ta pé ọmọ yẹn pé ó yà chance ti yọ rárá èmi nìkan ó wá sọ fún mi pé chance ti yọ mo ní chance kí ló yọ ó wá ní kíní kan ká ó ṣáà wọlé ó sì sọ fún mi ta lẹ́ pé ká kémi di ọwọ́ ẹ̀mú kóhùn gé ní orí lẹ́sẹ̀kẹsẹ̀ mánà kí n gé lórí kẹ̀ pé ó rí bí mo ń ṣe ó wá ní kí n má panic pé kí n má worry pé kò lè sí nǹkan kan pé tóun bá ti wọlé òun kọ́ máa gé orí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo filẹ̀ síta ṣá mo kó n ta ń tèmi mo wọlé bí tí mo ti wọlé ó mú ọ̀bẹ ó fi ọ̀bẹ báyìí ọmọ yẹn ò rí ọ̀bẹ yẹn ó fi ọ̀bẹ yẹn ibi tèmi mi ń gé nǹkan kan lára bí èmi wà lórí mo bá nígbà kóhùn tó wọlé mo wà lórí Sõfiat mi àti ẹ̀jọ́ ń ṣeré ni ẹsẹ̀ mi ń gé ọrùn ẹ̀ ẹsẹ̀ ló bóyá wọlé kò pẹ́ rárá ó yọ ọ̀bẹ inú pílò ó fi rẹ́ orí ẹ̀ ibi tèmi ti ń bá tó ti ń rẹ́ orí ọmọ yẹn ló ṣe ibi tèmi ti ń bá Mustekim drag ọ̀bẹ pé mo fẹ́ yọ ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ ló ti ṣá mi lẹ́sẹ̀. lẹ́yìn pé gé orí ẹ̀ ṣe gé ẹ̀yà rẹ̀ ní. òun ló gé ibi itan ẹ̀. ibo lẹ gé. itan ibi itan òun ló gé ibi itan ẹ̀ ó gé ibi itan ẹ̀ òun náà tún fẹ́ fi ṣe nǹkan mi. ilé tèmi lọ̀bẹ wà tẹ́lẹ̀. mi pípẹ́ ọ̀bẹ ilé mi lọ̀bẹ wà èmi ọ̀bẹ tí mò ń lò nílé tẹ́lẹ̀ ni. gbogbo ẹ̀ ilé ọ̀dọ̀ mi nìyẹn wà tẹ́lẹ̀ mo kọ torí tí n bá lọ sóde tó bá fún mi lórí ẹran òun ni mo máa ń lò. orí ẹran ló máa fi ń pẹ̀lú gbogbo nǹkan tó yí ojú ẹ̀ wá ti rí ìjẹ́ ó kábàámọ̀ nǹkan tó ṣe. mo kábàámọ̀ sà. báwo ló ṣe káwọ̀. tí n bá táyìn wá mi ní ṣe irú ẹ̀ mọ̀ ní sà. ok bóde olúdé ni wọ́n gbé. bóde olúdé wọn là ń gbé. ọmọbìnrin yẹn kọ́ ń bọ́ ló ń gbé. ó ń gbé ní Ìjápẹ̀. àtìgbà wo ni ọmọbìnrin yẹn ti ń fẹ́ Sọ́lù. bí a last year àwọn òbí ọmọ yẹn sọmọ Sọ́lù ṣé Sọ́lù mọ̀ bí ẹ̀. kò mọ̀ bí ẹ̀. so báwo ló ṣe di pé báwo ló ṣe padà wá ṣe nígbàgbọ́ báwo ló ṣe wá ṣe kí lẹ wá ṣe fún nígbà tẹ́ ti pinnu pé ẹ fẹ́ lò ó kí lẹ fẹ́ lò fún ẹ fẹ́ lò fún kí ẹ fẹ́ fi ṣògùn owó. ẹ̀yin orí ẹ̀ lọ tọ́jú bí lẹ́yìn. orí ẹ̀ ni so ìgbà tí ẹ wá gé orí ẹ̀ kí ló wá ṣẹlẹ̀. kò sí ọkọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn. kí lẹ fi gé orí ẹ̀. orí ẹ̀ wà nílé. kí ni bí àjà báyà mi. ṣé ẹ ti kọ́kọ́ yí lọ́rùn àbẹ ti kọ́kọ́ pa kẹ́ tó gé abẹ́kọ̀ gé pẹ̀lú àdá. mi ìjàmbá orí ẹ̀ òun gangan ló ń bí ó sùn sórí ẹ̀ wọ́n yí kí ni báyìí wọ́n yí ní kémi náà ìjà ẹ̀ bọ̀dá. ó sùn sórí ẹ̀ ó yí kí ni. ó yí ọrùn ẹ̀. ó yí ọrùn ẹ̀. ok now ń bo ni orí ilẹ̀ tí wàá gé kúrò ara tó wá kù nǹkan so rẹ́dí àti mú wa lọ síbi tí ara tó kù sí ṣé ká máa lọ bẹ̀ báyìí ọ̀rẹ́ mi ṣe. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí lẹ́nu ọmọ yìí
ó ti ń mú wọn lọ síbi tí wọ́n gbé òkú Sọ̀fíà sí o. Hey! Ibi tí wọ́n gbé òkú Sọ̀fíà sí ibẹ̀ ló mú wọn lọ inú yàrá tí wọ́n ti pa Sọ̀fíà gan-an. Yàrá ọ̀hún lẹ̀ ń wò yìí, yàrá ọ̀hún ni wọ́n ṣíhun, yàrá tí wọ́n ti pa Sọ̀fíà, yàrá ọ̀hún nù wọ́n ti wá wọlé báyìí o. Kábíyèsí Elédùmarè, ẹ̀rí nǹkan bí àwọn ọmọ kéékèèké. Sọ̀fíà rè inú àpò, ẹ̀wẹ̀jẹ̀ nílẹ̀ẹ́lẹ̀, òkú Sọ̀fíà ló wà nínú àpò yìí. Kábíyèsí Elédùmarè, kí lọ ọmọ ọdún 17 fẹ́ fún oògùn owó ṣe? Ẹ̀wẹ̀jẹ̀ nílẹ̀ẹ́lẹ̀, ẹ̀jẹ̀ Sọ̀fíà lẹ̀ ń wò nílẹ̀ẹ́lẹ̀ yìí, òkú rẹ̀ níbẹ̀ nínú àpò yìí. Wọ́n wá ń sọ fún ọmọdékùnrin yìí, wọ́n ní kí ó gbé òkú yìí jáde kúrò nínú àpò tó wà. Wọ́n ní kó gbé òkú yìí kúrò nínú àpò tó wà, kó yọ òkú yìí jáde, kí gbogbo àwọn èèyàn kí wọ́n rírú ẹrù tí wọ́n dì sínú àpò yìí. Gbogbo èèyàn ọlọ́mọge wa, àríkọ́gbọ́n lélẹ́yìí o. Ẹ̀rọ ojú olóró, ẹ̀wẹ̀ tó pààyàn, wọ́n ti ń tú lọ́wọ́. Wọ́n ní kó yọ òkú yìí jáde kó nú àpò. Ó ti fẹ́ yọ òkú jáde kó nú àpò. Òkú Sọ̀fíà ló fẹ́ yọ jáde kó nú àpò yìí o. Ẹni tí ò bá náyà kó má wò yìí o. Ṣùgbọ́n gbogbo àwọn ọlọ́mọge wa kí fún wọn kí wọ́n wá wo nǹkan, kí wọ́n wá wo ilé ayé. Àwọn ọmọ tá à ń bá wí tí wọ́n ń warùn kì, àwọn ọmọge tá à ń sọ fún tí wọn kì í gbọ́, tá a bá ń wí fún wọn wọn ò ní gbà. Wọ́n ní wọn ò jẹ́ káwọn ràkìtàn lọ́jẹ̀. Sọ̀fíà ti ràkìtàn lọ́jẹ̀ báyìí o. Ó ti pàdé ikú. Kábíyèsí Elédùmarè, ẹ wo ọmọ ènìyàn, ẹ wo Sọ̀fíà nílẹ̀ẹ́lẹ̀. Wọ́n ti gé orí Sọ̀fíà kúrò. Òkú Sọ̀fíà lẹ̀ ń wò nílẹ̀ẹ́lẹ̀ yìí. Ọ̀bẹ àti àdá tó fi pa Sọ̀fíà ló mú jáde yìí o. Àdá tó fi pa Sọ̀fíà, àdá tí wọ́n fi gé orí Sọ̀fíà nù. Kábíyèsí Elédùmarè, bó là ń lọ́nu ayé tá a wà yìí. Ẹ wo ọmọdé yìí, ọmọ ọdún 18 péré ni. Orí tí wọ́n gé, wọ́n náà fẹ́ fi ṣògùn owó ni. Kábíyèsí Elédùmarè,